ولو عشت 1000 ثم 2000 بعدها فلا بد من يوم تصير إلى القبر. tó bá lò ẹgbẹ̀rún ọdún kan láyé tí wọ́n tún wá bọ́ fẹ́ ẹgbẹ̀rún méjì kún kò sí tàbí ṣùgbọ́n ìpè ọjọ́ kan tó padà filẹ̀ ayé sílẹ̀ ni. àmọ́ ìpè oníkálukú wa kò sẹ́ni tó fẹ́ kú a sì ń fẹ́ láti wọ aljanna nígbà tó ṣe pé kò sì lè rọ ẹnìkankan lọ́rùn láti wọ aljanna láì jẹ́ kó kú. kò sẹ́ni tó rọ̀ lọ́rùn láti wọ aljanna láì kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sẹ́ni tó wù láti kú nínú wa. àwọn ń sá fún kú ṣùgbọ́n ikú yẹn Ọlọ́run ọba ní ọ̀rọ̀ wa dàbí ẹni pé à ń sá lọ bá ní àbá níwájú. qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum thumma turadduna ila alimil ghaybi wash-shahada fayunabbi'ukum bima kuntum ta'malun. fi yé wọn ikú tẹ̀ sá fún yẹn yọ pàdé yín níwájú o yọ pàdé yín níwájú torí pé níta ń sá fún èrò tiwa ni wípé a ti fi sílẹ̀ sẹ́yìn rárá Ọlọ́run ní iwájú ìní ọ pàdé yín a wá dá yín padà sí ọ̀dọ̀ Ọlọ́run ọba rínúróde ọba tó mọ kọ̀kọ̀ àti gbangba níbi tí ó ti fún wa nírò nípa ń ta gbèsè nílé ayé yìí báyìí. kí ni tá à ń pè ní ọjọ́ ọ̀gbẹ̀yìn? ọjọ́ ọ̀gbẹ̀yìn náà ni ọjọ́ tí ó wà lẹ́yìn ìgbà tí ilé ayé yìí bá tán. ó wá tara àṣírò yìí san kálukú lẹ́san rẹ̀ àti pé pápá gan ká gbàgbọ́ pé ọjọ́ ọ̀gbẹ̀yìn yìí ń bọ̀ ruknon min arkanil iman orígun kan ní nínú orígun gbàgbọ́ òdodo. ó lè jẹ́ múmìnì tó bá sáì gbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbẹ̀yìn ń bọ̀. ó wà nínú hadith ní ìgbà tí malayika Jibril alayhi salam tó wá bá nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam níbi tó wá ṣe ìbéèrè nípa ẹ̀sìn. ó ní akhbirni anil iman, sọ fún mi nípa imani. ìwà anabi sallallahu alayhi wa sallam kí là ń pè ní imani? anabi sì dá lóhùn ó ní an tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. yóò hàn sí ọ nínú nǹkan mẹ́fà eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó fi túmọ̀ al-iman. a rí i pé wal yawmil akhir ònlẹ́lẹ́ karùn-ún kó o ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹ́yìn ìpè ọjọ́ yìí ń bọ̀. Ọlọ́hun bá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo nínú suratul Baqara ayé ẹlẹ́kẹrin. Ọlọ́hun bá ní walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablik wa bil akhirati hum yuqinun. àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn ẹni tó ṣe é pé wọ́n gba ń ta sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n gbàgbọ́ wọ́n sì gba ń ta sọ̀kalẹ̀ ṣáájú wa anabi sallallahu alayhi wa sallam. wọ́n gbàgbọ́ wọ́n ní ìgbàgbọ́ òdodo sí al-Qur'an wọ́n sì ní ìgbàgbọ́ òdodo sí àwọn tírà tó ti síwájú at-Tawrah, al-Injil àti az-Zabur, suhufu Ibrahim àti suhufu Musa. wọ́n ní ìgbàgbọ́ sí àwọn tírà yìí báyìí ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin ká gba al-Qur'ani gbọ́ ká sì gba àwọn tírà tó síwájú gbọ́ òun náà ní wípé al-Qur'an agbọ́dọ̀ gbàgbọ́ lápapọ̀ àti lẹ́fọ̀sí wẹ́wẹ́. ṣùgbọ́n àwọn tírà tó ti síwájú yẹn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí àwọn òun náà ní ìgbàgbọ́ àpapọ̀ eléyìí tó ṣe pa àtàǹkókó. ìyẹn ni pé ká gbà pọ́lọ́ wọn bá sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ at-Tawrah, Ọlọ́run sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ al-Injil, Ọlọ́run sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ az-Zabur, Ọlọ́run sọ tírà kankan lẹ́rìí tí ń jẹ́ suhufu Ibrahim. ṣùgbọ́n in details kò sẹ́ni tó bẹ̀ ọ́ ike kan máa sọ pé ó wà nínú Matthew orí báyìí ẹsẹ̀ báyìí, ó wà nínú ìwé àwọn òjíṣẹ́ orí báyìí ẹsẹ̀ báyìí, kò sí ní ta fẹ́ fi ṣe.
eléyìí tó ní láti kà kọ́ ọmọ lẹ́fọ̀ sí wẹ́wẹ́ kọ́ ọmọ gbogbo àṣẹ tó wà nínú ẹ̀ kò sì máa ń tọ́lọ̀ wọn bá là gbọ́dọ̀ ṣe nínú ẹ̀ ó náà ní kíni al-Qur'anul Karim. wa bil akhirati hum yuqinun wọ́n sì tún jẹ́ni tó ní ìgbàgbọ́ òdodo sí ọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama inú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn o. ọlọ́wọ́n bá tún ní Allahu la ilaha illa hu la yajma'annakum ila yawmil qiyamati la rayba fihi wa man asdaqu min Allahi haditha gẹ́gẹ́ sọ wọ́n nínú suratu nisa aya keje ó lé ní ọgọ́rin. nínú aya yìí ọlọ́wọ́n bá fi ń yé wa ikú wọn Allah òun náà lọ́ba tó ṣe pé kò sí ọba mi kò sí nǹkan mi tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan ṣoṣo. ọlọ́wọ́n bá lòun búra o ikú òun kó yín jọ ọjọ́ gbẹ̀ndà kìyàmà kò sí tàbí ṣùgbọ́n nípa pé ọjọ́ yìí ń bọ̀ ta lẹni tọrọ rẹ̀ jódodo tó ju ọ̀rọ̀ ọlọ́wọ́n bá lọ kò sí. báwo la ṣe wá gba ọjọ́ gbẹ̀ndà kìyàmà gbọ́ báwo la ti ṣe gbàgbọ́ bá ti ṣe gbàgbọ́ òun náà ní ká ní ìgbàgbọ́ ní ìgbàgbọ́ tó gbópọn ní ìgbàgbọ́ tó ṣe pé iyèméjì kò lè ráyè wọnú ẹ̀ ká ní ìgbàgbọ́ òdodo eléyìí tí tàbí ò lè wọnú ẹ̀ ìpè ọjọ́ kan ń bọ̀ ọjọ́ yìí òun náà lọ́lọ́wọ́ bá ti fún wa nírò nípa rẹ̀ ọjọ́ yìí òun náà lànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ló fún wa nírò nípa rẹ̀ ọjọ́ yìí ó wà lẹ́yìn ìgbà tí gbogbo abẹ̀mí bá kú tán ọjọ́ yìí ó dé lẹ́yìn ìgbà tí gbogbo abẹ̀mí bá kú tán ọlọ́run ọba ó gbé gbogbo wa dìde lẹ́yìn ikú wa ní ọjọ́ tó ṣe pé yóò ṣe ìṣirò fún wa láti san wá lẹ́san lórí níta àgbélé ayé ṣe. bákan náà ọ̀ràn yẹn ló jẹ́ ìpè ńgbà tá a bá wá gbàgbọ́ wípé ọjọ́ kan ń bọ̀ tá a ṣe ìṣirò fún wa wípé ká jẹ́ ni tó ṣe pé yóò wá ṣe ìpalẹ̀mọ́ di ọjọ́ yìí kí la fi ṣe ìpalẹ̀mọ́ di ọjọ́ yìí yé ṣe pé pẹ̀lú pé ká kówó jọ yé sì ṣe pẹ̀lú pé ká gbìyànjú láti rí pa àjòyè yé ṣe pẹ̀lú pé ká gbìyànjú láti jẹ́ ni tí ó jẹ́ abẹnugan láwùjọ ọ̀nà wo la gbà láti ṣe ìpalẹ̀mọ́ dejọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ọ̀nà tá a máa gbà láti ṣe ìpalẹ̀mọ́ dejọ́ gbẹ̀ndẹ̀ alqiyama òun náà ni bifi'li ta'at wajtinabil munkarat ká máa ṣe àwọn nǹkan tó lọ́n fi pa wá láṣẹ ká sì jìnnà sí gbogbo ntọ́lọ́wọ́n bá kọ̀ fún wa eléyìí ni bá ti ṣe palẹ̀mọ́ dejọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. ṣé ẹnìkan wà mọ̀ nípa ọjọ́ tọ́jọ́ yìí ó débi sẹ́nìkan ní déètì rẹ̀ lọ́wọ́ ìjọ wo ni ó dé kò sẹ́ni tó mọ̀ nípa rẹ̀ àwọn màláíkà tó súnmọ́ lọ́wọ́ ọmọ nípa rẹ̀ àwọn aránṣẹ́ tó lọ́wọ́ bá rán sí gbogbo àgbáńlá yìí anabi sallallahu alayhi wa sallam kò mọ̀ déètì rẹ̀ àwọn anabi yòókù kò sẹ́ni tó mọ̀ déètì rẹ̀ torí ẹ̀ màláíkà Jibril alayhi salam nínú àdìsí tá a wí sáájú yẹn ó bi anabi sallallahu alayhi wa sallam lè ani sáà ìjọ wo níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ gánà rí anabi ni mal mas'ulu anha bi a'lama min as-sa'il èmi tó bi léèrè nípa rẹ̀ èmi ò mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tó ṣe béèrè nípa rẹ̀ ò ti ṣe mọ̀ nípa rẹ̀ èyí tó ga jù nínú àwọn màláíkà Jibril kọ̀mọ́jọ́ wo níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ alayhi salam èyí tó jẹ́ aṣáájú fún gbogbo ọmọ anabi Adam anabi Muhammad sallallahu alayhi wa sallam kò ní mà nípa ọjọ́ wo ònlọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ báwo wá là wá tá a jẹ́ kúrúntù tá a mọ nǹkankan tá a dára wa mà báwo la ti ṣe fẹ́ mọ́jọ́ tíjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ kò sẹ́ni tó mọ́jọ́ tí ń bọ̀ torí ẹ̀ láti ìgbàdégbà láti ayédáyé láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti máa gbọ́ nípa àwọn òpùrọ́ tí wọ́n máa purọ́ sọ yìí pé ìgbà báyìí la yọ parẹ́ ìgbà báyìí la yọ wá sópin kódà rí nínú àwọn òpùrọ́ yìí ẹni tó fi déètì lélẹ̀ tó sọ pé ìjọba oṣù báyìí lọ́dún yìí ó náà nílé ayọ́ parẹ́ ṣùgbọ́n nígbà tí déètì dé
kò sí ní tó ṣe ilé ayé ọ̀parẹ́ wọn á bi léèrè èyí ti rí ẹ sọ pé ilé ayé ọ̀parẹ́ rún ni àrà mi pé yọ ọ̀parẹ́ ó ní bẹ́ẹ̀ ni n tó ṣẹlẹ̀ ní miscalculation la hawla wala quwwata illa billah ìmọ̀ tó ṣe pé ẹnìkan ò mọ̀ nípa rẹ̀ àyàfi Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni onìkan ló mọ̀ nípa rẹ̀ eléyìí ń bẹ nínú mafatihil ghaib àwọn kọ́kọ́rọ́ ntọ́pamọ́ eléyìí tí ò sí lọ́dọ̀ ẹnìkankan àyàfi Ọlọ́run ọba tó ṣẹ̀dá wa Ọlọ́run ọba ń sọ fún wa nínú al-Qur'an alápọ̀nlé ó ní yas'alunaka 'ani s-sa'ah ayyana mursaha qul innama 'ilmuha 'inda rabbi la yujalliha liwaqtiha illa hu thaqulat fis-samawati wal-ard la ta'tikum illa baghtah يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون سورة الأعراف آية 187 ọlọ́ni wọ́n máa bi wá nabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè nípa ọjọ́ wo gan ìníjọ́ gbẹ̀dẹ̀ alqiyama ń bọ̀ dá wọn lóhùn kó sọ pé mà ọjọ́ wo gan ló ń bọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ọba mi nìkan ló wà Ọlọ́run ọba ò sì ní ṣàfihàn rẹ̀ Ọlọ́run ọba ò ní ṣàfihàn rẹ̀ kò ní ṣàfihàn àkókò yìí fẹ́nìkan ó dìgbà tákòókò rẹ̀ bá tó náà lẹ́rìí ìmọ̀ nípa ọjọ́ wo ní ń bọ̀ ó wúwo ó tayọ ntí àwọn sánmàmà ó wúwo ó tayọ ntí gbogbo ilẹ̀ dámà kò ní í dé báyìí àfi lójijì o ìgbéǹde àlùkìyámà ò ní dé báyìí àfi lójijì wọ́n máa bi ọ́ léèrè bí ìgbà tó ṣe pé wọ́n mọ̀ nípa rẹ̀ ọkàn ń gbé pamọ́ ni fi yé wọn eré anabi sallallahu alayhi wa sallam pé àníṣe ìmọ̀ nípa ọjọ́ òní gbẹ̀ǹdẹ̀ alqiyama ń bọ̀ kò sí lọ́dọ̀ ẹnì kankan àfi lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn kọ́ wọn ò mọ̀ bẹ́ẹ̀ ìbá ṣe kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ kí ni tó máa prọfẹ́sì rọ tó ló ń ṣe fáwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn òpùrọ́ lásán yọ wá máa sọ pé lọ́dún yìí o àwọn ti rí pọ́dún yìí la yọ parẹ́ o àti pọ́dún yìí ayé wá sópin tó bá sì wá sópin yẹn àwọn èèyàn máa gbà wọ́n lọ́sẹ̀sẹ̀ sọ fáwọn èèyàn irọ́ lásán ẹni tí ọmọjọ́ tí ebi ọ̀pá wọn yàtọ̀ síjọ́ tó ń wòyò kò mọjọ́ tí owó wọn yàtọ̀ síjọ́ tó ń rówó kò mọjọ́ tí òun wọ àkísà yàtọ̀ sígbà tó ń ra sọ̀wọ̀ báwo ló ṣe wá nímà nípa àjọ wò láyé ń bọ̀ wá sópin ayé tó ṣe pé bí bẹ̀rẹ̀ ìwọ ọmọ nípa àgbà tó bẹ̀rẹ̀ báwo ló ṣe wá fẹ́ mọ̀ nípa àgbà tí ó dópin torí ẹ̀ eléyìí ni ó wà nínú hadith láti ọ̀dọ̀ ibn Umar radiyallahu anhuma wala nabi sallallahu alayhi wa sallam ó ní mafatihul ghaibi khamsun àwọn kọ́kọ́rọ́ tó pamọ́ márùn ni o lẹ́yìn náà la nabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ aka ọ̀rọ̀ ọlọ́run bá tó wà nù suratul Luqman ayah 34 pé inna Allaha indahu ilmu sa'a dájúdájú ọlọ́run bá nìkan ló ní mà nípa ọjọ́ wo ni ìgbéǹde alqiyama ń bọ̀. lárúbáwá aróko kan ó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah mata sa'a ìrẹ́ anabi ìgbà oníjọ́ ìgbéǹde alqiyama ń bọ̀ gánà rí qala Rasulullah sallallahu alayhi wa sallam wayhak inna sa'ata atiyatun fama a'dadta laha kí ló sọ ìgbéǹde alqiyama ń bọ̀ ṣùgbọ́n kí ni wọ́n ṣe kalẹ̀ díjọ́ ìgbéǹde alqiyama ó dàbí kẹ́nìkan wá bọ̀ kó níjọ́ wo ló rò pé màá kú ìjọ́ wo gan ló rò pé màá kú wàá kú náà lókè tí bàbá rẹ̀ ò bá ti kú bàbá rẹ̀ ti kú tí bàbá rẹ̀ náà bá ti kú bàbá rẹ̀ ńkọ́ àwọn náà ti kú táwọn náà bá ti kú bàbá àwọn ti kú kí ló mú wa lọ ṣebí kú ni sáwọn náà sọ pé àwọn òṣèlè ayé mọ́ni ṣebí ńgbà tó lọ́wọ́ bá sọ pé tó lòdì páàrí wọn má ìwọ náà tó bá dijọ́ kan kọ́ wàá kúnjọ́ kan náà ni lan yabqa min malikin kalla wala malakin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan ò sí tí ó máa gbélé ayé láéláé màlẹ́kà kan ò sì sí tí ò ní kú anábì kan ò sì sí tí ó máa ṣẹ̀mí láéláé gbogbo apáta náà la kú nígbà tọ́jọ́ kú wa bá pé èyí ti rí tó ń béèrè ìjọ wo níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ anábì sallallahu alayhi wa sallam wa sọ fún èyí tó pàtàkì jù kése ká máa béèrè ìjọ wo ní ń bọ̀
ṣùgbọ́n kí ni wọ́n palẹ̀ ṣe kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama iṣẹ́ rẹ̀ ó ṣe kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. Ànábì ní madha a'dadta laha kí ni tó palẹ̀ ṣe kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. arákùnrin yìí ní kìí ṣe pé sọ̀láàtù kan ni mo ṣe tọ́pọ̀ kìí sì ṣe ṣìyàmù kan ni mo ṣe tọ́pọ̀ bí ìbá ṣe wípé mo jẹ́ni tó pèsè ìfẹ́ tí mo ní sọ́lọ̀ ìfẹ́ tí mo ní sànàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni mo pèsè kalẹ̀ díjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. ajẹ́ pé tó bá rí bẹ́ẹ̀ almar'u ma'a man ahabba èèyàn máa bẹ pẹ̀lú gbogbo ẹni tó nífẹ̀ẹ́ sí ni. ìwọ nífẹ̀ẹ́ sọ́lọ̀ onífẹ̀ẹ́ sànàbì sallallahu alayhi wa sallam ọmọ bẹ pẹ̀lú Ọlọ́run ọmọ bẹ pẹ̀lú ànàbì sallallahu alayhi wa sallam tani wọ́n nífẹ̀ẹ́ sí tala wa nífẹ̀ẹ́ sí ẹni tí a bá nífẹ̀ẹ́ sí lábàárà pẹ̀lú ẹ̀ ẹlòmíì Bob Marley ló nífẹ̀ẹ́ sí wàá bára rẹ pẹ̀lú Bob Marley tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ẹlòmíì Michael Jackson ẹ bára yín lápapọ̀ tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama sọmọkẹ́ tiẹ̀ bọ́ọ̀nù ẹni tó pa ṣetán òun ló ń fi ṣe imam níbo la ṣetán ó ti máa síwájú wọn nínú nání ọlọ́run bá kọ́ dákun kó ṣàánú wa torí de eléyìí almar'u ma'a man ahabba máa wo ta ló nífẹ̀ẹ́ sí kí ló dé tó fi nífẹ̀ẹ́ sí ìwọ àti ẹlẹ́jọ́ máa bẹ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. hadithi alimami al-Bukhari àti Muslim ló gbé jáde. ọjọ́ gbẹ̀yìn kò ní dé lójijì bẹ́ẹ̀ àwọn òpònú ti ń dájọ́ sí wọn ò mọ nǹkan kan ni ọjọ́ gbẹ̀yìn yìí kan dé lójijì bá yóò dé lójijì wá bá wa ṣùgbọ́n síwájú rẹ̀ àwọn àmì kan wà tí ó síwájú táwọn àmì yẹn bá ti dé kò sí ní tá à ń retí má kò sí ní tá à ń retí má jọjọ yẹn ẹ jẹ́ ká wò ó nínú àwọn àmì nínú tó tá a mọ̀ tó wà lójú ó náà ní pé gbẹ̀ndẹ̀ alqiyama ńjọ́ tí ó bá dé ọjọ́ jùmọ̀ ní ọjẹ́ ọjọ́ jùmọ̀ ní ọjẹ́ ọjọ́ jùmọ̀ yẹn iná sì lọ́lọ́wọ́ bó ṣe ṣírò ọjọ́ jùmọ̀ yẹn làwọn ọmọ àlìjẹ́nà wà àlìjẹ́nà ọjọ́ jùmọ̀ yẹn làwọn ọmọ anáná ńkọ́ làwọn náà wọná kọ́lọ́mọ́sí wa lọ́ọ́ máa ná. ó wà nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé gbogbo ọjọ́ tí ọjọ́ jùmọ̀ bá ti dé láyé yìí gbogbo nǹkan tọ́lọ́wọ́n bá dá tọ́já bẹ̀mí ó ní hílàhílò máa bá pé kọ́ má jóni lọ́jọ́ náà kọ́ má jóni lọ́jọ́ náà wọ́n á máa sá kíjokíjo pé kọ́ má jóni lọ́jọ́ náà àyàfi èèyàn àti àlùjànnú nìkan ni ọ̀dààmú. sẹ́wọ̀n kẹ́yìn kílọ̀ kẹ́yìn kò bá jẹ́ jùmọ̀ kò bá jẹ́ asabt kò bá jẹ́ alahad kò sí ètò burú mbẹ́ ṣùgbọ́n àwọn nǹkan míì tọ́lọ̀ ń dáhùn ẹ̀rú máa bá àwọn gbogbo jọ jùmọ̀ kọ́ má jẹ́ pò ní lọ́jọ́ tí ọlọ́run ọba pé gbẹ̀ndẹ̀ alkiyama ọjẹ́. ẹ jẹ́ ká gbé díẹ̀ yẹ̀wò nínú àwọn àmì tí ó síwájú gbẹ̀ndẹ̀ alkiyama. àkọ́kọ́ àwọn àmì onáà ní bi'thatu nabi sallallahu alayhi wa sallam ríran tọ́lọ́run rán nabi Muhammad sallallahu alayhi wa sallam sí wa. dídé tá nàbí dé àmì kan ní nínú àmì pé gbẹ̀ndẹ̀ alkiyama ti ṣe kínní ó ti dé. torí kò là nàbí gbẹ̀yìn gbà ànábì tí ò sá nàbí mi tí ó wà lẹ́yìn rẹ̀ mọ́ òun náà lẹ́ni tọ́lọ́run fi kágbá gbogbo àwọn ìránṣẹ́ wa kullu shay'in idha ma tamma nuqsanu gbogbo nǹkan láyé tó bá ti di kó pé àdínkù ló kù ńgbà tá nàbí gbẹ̀yìn ti dé kò sí tó kù má jùjọ́ ìgbéǹde alkiyama lọ. ó wà nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbà wá anabi sallallahu alayhi wa sallam ana was-sa'atu kahatayn ọlọ́wọ́n bá rán mi sílẹ̀ ayé nígbà tẹ́mi àti kìyàmà tààrí báyìí ọ̀nà ọmọ àká rẹ̀ eléyìí tá a máa fi sáfọ̀mọ́ àti ọmọ àká tààrin ọ̀nà méjèèjì láti ṣe àfihàn pé dídí ohun yìí o ìgbéǹde alkiyama ni ó tẹ̀lé kìí ṣe pọ́n na ọmọ àká àfábẹ́là àti ọmọ àká tí ń bẹ lẹ́bàá ọmọdérín àbí ìka àfábẹ́là pẹ̀lú ọmọdérín torí tó bá kó àwọn lọ́nà ó túmọ̀ sí pé àsìkò sì wà ṣùgbọ́n tó nà ní ọmọ àká méjèèjì
gbígbé tọ́lọ̀ ń gbé mi dìde ríran tọ́lọ̀ ń rán mi bí mo ti ṣe rí sí gbèǹde àlùkìyámà tí ń bọ̀ báyìí ni ìyẹn ni pé nǹkan kan ọ̀yà wa ó túmọ̀ sí pé gbèǹde àlùkìyámà ti dé tán eléyìí jẹ́ àmì kan nínú àmì pé gbèǹde àlùkìyámà ti dé jama dídé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àmì nínú hadithi Jibril an talida al-amatu rabbataha kí ẹrúbìnrin kó bí ọ̀gá rẹ̀ lọ́mọ obìnrin tó jẹ́rú kìí sọ ọmọlúwàbí ó wá bí ọmọ yìí wá jọ̀gá fún ìyá rẹ̀ báwo ni ó ti ṣe ṣẹlẹ̀ òun náà ni kí àwọn lọ́balọ́ba àwọn ẹni tí wọ́n ní lẹ́rú ẹ̀yin sì ti mẹ́rú nínú ẹ̀sìn Islam ta ni wọ́n ń pè lẹ́rú ǹjẹ́ amẹ́ni tí wọ́n ń pè lẹ́rú nínú Islam ẹ bá mi dáhùn o ta ni wọ́n ń pè lẹ́rú who is a slave nínú Islam naam rárá o ẹni tí wọ́n mú lójú ogun tí àwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà ogun táwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà àsìkò tí wọ́n wá mú lójú ogun yẹn wọ́n mú lójú ogun yẹn wọ́n mú ní ipò pípé òun jẹ́ kèfèrí ẹni tá a mú lójú ogun eléyìí táwọn mùsùlùmí ń bá àwọn kèfèrí jà ìgbà táwọn mú onítọ̀hún lójú ogun yẹn a mú yí pé kí ló jẹ́ kèfèrí ẹni táwọn mú bẹ́ẹ̀ lójú ogun tóun jẹ́ kèfèrí yẹn bákan márùn ni yẹn ni kó tọ́sọ lórí àwọn mùsùlùmí kó fi ṣe nǹkan kan nínú nǹkan márùn yìí immal qatl ó tọ́sọ lórí àwọn mùsùlùmí kó pa torí pé tọ́ta mùsùlùmí náà bá mú mùsùlùmí lójú ogun kí ni ó fi ṣe àwọn náà pa ni wa imma man àbí kó tú wọn lẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ wọn kó tú wọn sílẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ dà pé ẹnikẹ́ni nínú yín o tí máa ń fẹ́ ká dáhùn sílẹ̀ yóò san iye owó báyìí gbogbo ẹni tó bá ti san tiẹ̀ yóò gba òmìnira rẹ̀ àbí nínú ìràpadà kó lórí àwọn mùsùlùmí ó sọ yìí pé òun ò fi wọn gba pààrọ̀ pẹ̀lú ẹni táwọn kèfèrí náà mú wọ́n fi wọn ṣe pàṣípààrọ̀ ẹlẹ́kẹ̀rin òun náà ní ká fi wọn sílẹ̀ ká má pa wọn ṣùgbọ́n ká sọ wọn dẹrú ká fi wọn sílẹ̀ ká má pa wọn ká sọ wọn dẹrú òní wọn ń pè ní al-istirqaq ẹlẹ́ẹ̀karùn ká má pa wọn ká fi wọn sílẹ̀ ká sì má sọ wọn dẹrú ká fi wọn lẹ̀ lómìnira wọn kí wọ́n máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé wọ́n máa san aljizya owó tí ẹni tí kìí ṣe mùsùlùmí ó máa san fún ìjọba Islam kó lè bá a láǹfààní àti máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn Islam a jẹ́ pé nǹkan kan nínú márùn yẹn ó ní ká sọ wọ́n di kíni ká sọ wọ́n dẹrú ṣùgbọ́n nínú òfin Ọlọ́run ètí mo sọ yìí ó ní í ṣe pẹ̀lú àwọn ọkùnrin nìkan ni yàtọ̀ sí àwọn obìnrin àti àwọn ọmọdé kéèké ní kíá tá a bá ti mú àwọn lójú ogun ní kíá tá a bá ti mú àwọn lójú ogun á sọ wọn dẹrú lẹ́ẹ̀kan náà ni àwọn obìnrin àti àwọn ọmọdé kéékèèké tá a bá ti mú àwọn lójú ogun wọn dẹrú ni irú wọn wọn máa wá pín wọn fáwọn jagunjagun àwọn jagunjagun tó kópa nínú ogun àwọn ló la àwọn obìnrin yẹn kò sí ní tó burú ẹ̀tọ́ ni lábẹ́ òfin Ọlọ́run irú àwọn obìnrin yẹn tó ń bá fún ọlọ́kan nínú wọn kọ́ ọ máa bá wọn lò náà lọ́lọ́run ṣe ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo wọn ni walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin. àwọn múmìnì àwọn làwọn tó ti kí wọn máa ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrúgun wọn àwọn ẹrú wọn tí wọn mú lójú ogun rírí tíyàwó wọn bá rí abẹ́ wọn rírí táwọn náà bá rí abẹ́ ìyàwó wọn
rírí tí wọ́n bá rà bẹ́ ẹrú wọn rírí tẹ́rú wọn náà bá rà bẹ́ wọn kò ní sọ wọn dẹni èébú o kò ní sọ wọn di ẹni èébú. ẹnìkan nínú àwọn olórí ẹnìkan nínú àwọn mùsùlùmí wọn á pín ọ̀kan fún nínú àwọn ẹrúbìnrin ó wá bá ẹrúbìnrin yìí lò ẹrúbìnrin wa bímọ ṣé ẹrú lọmọ ẹrú ọmọ jẹ́ ni àbọ̀mọlúàbí naam ọmọlúàbí báwo ṣé bí ìyá rẹ̀ ló bí nítorí pé ọ̀gá rẹ̀ jẹ́ ọmọlúàbí kò rí bẹ́ẹ̀ ń gbogbo ògbà nínú òfin ṣẹ̀ríà gbogbo ọmọ tí obìnrin kan bá bí fawaladuha bimanzilatiha gbogbo ọmọ tí obìnrin kan bá bí ìyá ṣe rí lọ́mọ náà rí tí ìyá bá jẹ́ òmìnira ọmọ náà jẹ́ òmìnira tí ìyá bá jẹ́ ẹrú ọmọ náà jẹ́ ẹrú àyàfi tó bá ṣe pé olówó ẹrú ńlọbẹrú sùn tẹrú fi lóyún bímọ ọmọ tẹrú bí fọlówó rẹ̀ kò lè jẹ́rú rò pé wa ọmọ tẹrú bí fọlówó rẹ̀ kò lè jẹ́rú nítorí pé báwo ni ó ṣe jọ máa mi tí ó sì tún jẹ́rú mi at a time torí rẹ̀ ọmọ tẹrú bí fọlówó rẹ̀ ọmọ ni kìí ṣẹrú. ẹlẹ́kejì idha ghurrira bik ọ̀fẹ́ yàwó yàwó tó wá fẹ́ wọ́n sọ fún ọkọ ọmọlúwàbí ni yàwó tí wàá délé yàwó tí ń ṣẹlé ọkọ ni bàbá kan máa ń pàṣẹ ránṣẹ́ pé báwo ni Fatima ṣe wá máa bá ń fọṣọ pé bí Fatima wá bá ń fọṣọ báwo yàwó tèmi máa ní ó ní ìyàwó rẹ ni ẹrú tó ní ẹrú yín báwo ọmọlúwàbí ni mo fẹ́ ókè ẹni tó parọ́ fún ọ lọ́ọ́ bá kó bí léèrè lọ́ba padà lọ́ba sórí ntọ́wà ń bẹ̀ ni pé ó ṣàforíjì ni o àbí òye ó foríjì wa ni o tọrọ mọ ẹrú ni lóòótọ́ ẹni tí wọ́n bá parọ́ fún pé ọmọlúàbí lobìnrin tó fẹ́ nígbà tó sì jẹ́ pé pàápàá tiẹ̀ ẹrú ni gbogbo ọmọ tóbìnrin yẹn bá ń bí ńkọ́ ọmọ làwọn máa jẹ rò pé wa tọ́ nígbà tí obìnrin tó bá wá bímọ fólówó rẹ̀ a ti sọ ikú ọmọ tó bí fólówó rẹ̀ yẹn ọmọ ni kì í ṣe ẹrú ìyá ńkọ́ nítorí bímọ fọ́gà rẹ̀ torí pé òun bímọ fọ́gà rẹ̀ sóun kúrò lẹ́rú nàám kò kúrò lẹ́rú ọ̀gá wa kú nígbà tọ́gà kú ọmọ tẹ́rú bí ńgbà wọn pín dúkìá ìyá rẹ̀ ó bọ́ sínú nǹkan àní rẹ̀ ìyá tó bọ́ sínú nǹkan àní èèyàn ṣé ìyá rẹ̀ ọ̀tọ̀ kò ní lẹ́rú kọ̀tọ́ kéèyàn ó ní ìyá rẹ̀ lẹ́rú ó gbọ́dọ̀ túlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ rẹ̀ tí wọ́n bá lọ́mọ rẹ̀ lẹ́rú dandan lẹ́sẹ̀kẹsẹ̀ ó túlẹ̀ tó bá ní ìyá rẹ̀ bàbá rẹ̀ lẹ́rú dandan lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣe kíni ó tú wọn sílẹ̀ tó ń ti kóbìnrin tó bímọ fọ́gà rẹ̀ orúkọ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà oníkíni ummul walad yẹn ni kìí ṣe yẹrú ìyá ọmọ ni tọ́gà rẹ̀ bá ti kú ó yẹ kó rómìnira rẹ̀ gbà tọ́gà rẹ̀ bá ti kú ó yẹ kó rómìnira rẹ̀ gbà ok àsìkò tí bàbá ò tí kú tí ìyá ó dòmìnira lẹ́yìn ikú rẹ̀ ọ̀gá rẹ̀ ò tí kú tí ó dòmìnira lẹ́yìn rẹ̀ ọmọ tẹ́rú bí sọ́gà lòun abẹ́rú ọ̀gá ni so yẹn ni pé ọmọ dàbí ọ̀gá fún ìyá rẹ̀ irú rẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ tá nàbí sallallahu alaihi wasallam sọ yìí ó ti ṣẹlẹ̀ torí rẹ̀ wọ́n ń pèlè yìí ní min alamati as-sa'ati as-sughra nínú àwọn àmì kéékèèké ti gbẹ̀ndẹ̀ al-qiyama. bákan náà ìjà táwọn èèyàn jà lórí àpáta gold nínú àmì gbẹ̀ndẹ̀ al-qiyama kéékèèké nù anabi sallallahu alaihi wa sallam ó sọ nínú àdìsí tó gúnrégé ó ní gbẹ̀ndẹ̀ al-qiyama ò ní dé o títí tí odò Furat ní Iraq tí ó fi sípayá ìdọ̀tí kúrò lójú àpáta gold kan ní ojúsàn rẹ̀ ibi tó dò yẹn ń sàgbà odò yẹn yóò sípayá ìdọ̀tí kúrò lójú àpáta gold kan
àwọn èèyàn ọmọ wa bára wọn jà lórí àti débẹ̀ akramakumullah tó bá ṣe pé bókun ṣe ń bẹ lẹ́kọ̀ọ́ ń bí òkun á jẹ́ kìí somi lásán ló wà lókun milk ńlọ wà lókun òkun omi milk ní ń sàn lókun sẹ́yìn ọ̀sẹ̀ kù lẹ́kọ̀ọ́ ma nítorí dájú ni wípé bí omi milk yẹn ṣe pọ̀ tóun bẹ́ẹ̀ làwọn èèyàn bá para wọn tó so nítorí pé gbogbo tó bá ti lè yàtọ̀ sí nǹkan lásán ó máa ń pàkíyèsí àwọn èèyàn ó sì máa mú kí kálukú kó yọwọ́ jà sẹ́nìkejì báwo wá ni tá a bá wá rí àpáta kan lọ́ọ̀kan tá a rí pé àpáta gold ni tó sì ń kọ pé ẹ máa bọ̀ wá mú mi kálukú máa kíkọ́ má dà kó wá kó tiẹ̀ ó dájú pé a ní rí bẹ́ẹ̀ dé títí tí gbogbo ó fi kú torí pé oníkálukú wọn máa pé òní débẹ̀ ṣáájú mi èmi náà máa pé wọn náà òní débẹ̀ ṣáájú mi ọ̀nà lápára wa sí tápàtà ó sinmi jẹ́jẹ́ tiẹ̀ àní débẹ̀ títí tá a fi para wa anabi sallallahu alayhi wa sallam onígbèndé alkiyamu òní dé ṣáájú kótó di pé odò alfurat ní al-Iraq yóò sì payá àdọ̀tí kúrò lójú àpáta gold kan eléyìí tí àwọn èèyàn máa para wọn lórí ẹ̀ fayuqtalu min kulli mi'atin tis'atun wa tis'un nínú gbogbo èèyàn ọgọ́rùn wọ́n ṣekú pààyàn mọ́kàndínlọ́gọ́rùn nínú gbogbo 100 wọ́n ṣekú pààyàn 99 wa yaqulu kullu rajulin minhum la'alli akunu ana alladhi anju oníkálukú ọmọ sọ pé bọ́yẹ̀ mi ni màá là tí màá rí mú bọ́yẹ̀ mi ni màá là tí góòlù yóò di tèmi bẹ́ẹ̀ ni wọ́n máa para wọn. Al-Imam Muslim òun ló gbà wá eléyìí ń bẹ nínú àwọn àmì kéékèèké tí gbẹ̀ndẹ̀ al-qiyama. bákan náà nínú àwọn àmì kéékèèké òun náà lè fín èéfín tó ṣe pé yọ sẹ́yọ tó ṣe pé sísẹ́yọ rẹ̀ òun náà tún jẹ́ àmì kan nínú àwọn àmì pé gbẹ̀ndẹ̀ al-qiyama ti súnmọ́ ọlọ́ni fartaqib yawma ta'ti as-sama'u bidukhanin mubin ẹ fojú sọ́nà ọjọ́ tí sánmọ̀ ó mú èéfín tó hàn gbangba tí ó mú jáde nínú àwọn àmì kéékèèké tí ó síwájú gbẹ̀ndẹ̀ al-qiyama òun náà ni dhuhurul fitan fìtínà ó yọjú lóríṣiríṣi wal ajaib àwọn nǹkan ìyanu wọ́n ṣẹlẹ̀ lóríṣiríṣi wa su'ul akhlaq àwọn àwa abú àwọn àwa tí ó da wọ́n máa hàn lóríṣiríṣi gẹ́gẹ́ bí hadith ilé tí imaamu ahmed àti àwọn míì gbà wá láti Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu ó ní wọ́n bi anabi muhammad sallallahu alayhi wa sallam léèrè ani sáà ìgbà wo gan ni gbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ faqal anabi dáhùn yìí pé ilmuha inda rabbi la yujalliha liwaqtiha illa hu ìmọ̀ nípa kó ìnìgbẹ̀ndẹ̀ alqiyama ń bọ̀ ọ̀dọ̀ Olúwa ẹlẹ́dàá mi ló wà ẹnì kò mọ̀ gbà tí ó dé àyàfi Ọlọ́run walakin sa ukhbirukum bimasharitiha ẹ jẹ́ kí n sọ fún yín nípa àwọn àpẹẹrẹ rẹ̀ ẹ jẹ́ kí mi ó sọ fún yín nípa àwọn àpẹẹrẹ rẹ̀ wa ma yakunu bayna yadayha àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ṣáájú kí gbẹ̀ndẹ̀ alqiyama tó dé anabi sallallahu alayhi wa sallam ó ní inna bayna yadayha fitanan wa harja fitina ó ṣẹlẹ̀ àti harj nǹkan méjèèjì ó ṣẹlẹ̀ síwájú gbẹ̀ndẹ̀ alqiyama qalu ya rasulallah alfitnatu qad arafnaha amantin jẹ́ fitina famal harj kí wàá ní jẹ́ harj tóní ó ṣẹlẹ̀ síwájú alqatl ìpànìyàn pọ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ alqiyama mọ̀rùkọ́ àná rí báyìí ẹ ò bẹ́ẹ̀ ti ṣe ń pànìyàn lọ́tún wọ́n ń pànìyàn lọ́sì àfi bí ẹni ń pa ẹṣin ẹni bẹ́ẹ̀ ti ṣe ń pànìyàn lókèèrè láti ń gbọ́ tẹ́lẹ̀ àkọlọ́ wọn ṣàánú wa
aburú yẹn náà tún wá wọlé wá bá wa lórílẹ̀‐èdè wa ń bì. àwọn àjọ mujẹmujẹ, àwọn àjọ apànìyàn, àwọn agbésùmàmí agbádùn olóró wọ́n mà tún ti yọjú lórílẹ̀‐èdè tiwa náà. ẹ wọ́n fẹ́ ṣe ń pààyàn pakúpa, ó wá dàbí ìgbà tó ṣe pé inú igbó là ń gbé, inú ìgbẹ́ la wa, níjọba kan tí ó tiẹ̀ kíta fún wa. wala hawla wala quwwata illa billah. bákan náà nínú àwọn fìtínà tí ó tún ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ alqiyama òun náà nípa rí àwọn òpùrọ́ bí 30 oníkálukú wọn mọ̀ ọ́kọ́ rẹ̀ lánàbí ọlọ́run. a sì ti mọ̀ pé la nabiyya ba'da nabiyyi muhammadin sallallahu alayhi wa alihi wa sallam. òsánàbí kan tí ó wà lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ẹ sì ti rí nínú àwọn tó kpọrọ kpẹrẹ àwọn lánàbì láti rí musailima alkadhab. musailima òkpọrọ òkpẹrẹ rẹ̀ lánàbì. bẹ́ẹ̀ náà ni nínú wa òun náà ni mirza gulam ahmed alqadiyani. ahmed gulam tó náà kpẹrẹ rẹ̀ ní anabi ọlọ́run táwọn kan fi ń kpẹrẹ wọn ní ahmadiyya. òun náà kpọrọ kpẹrẹ rẹ̀ lánàbì ọlọ́run. kò wá sẹ́nìkan tó kpọrọ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bó tu fó. kò sẹ́nìkan tó kpọrọ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bó tu fó. alẹ́ nìkan nínú àwọn kpọrọ báyẹn nígbà tó kpọrọ kpẹrẹ rẹ̀ lánàbì ọlọ́run tí wọ́n mú àwọn níkìlẹ̀ rí rẹ̀ ó ní hadisi wo gan lẹ kà tẹbi sọ pé anabi sọ pé kò sí anabi lẹ́yìn ọma wọn lé anabi sọ pé la nabiyya ba'di, la nabiyya ba'di. láyẹn nafiyatun lil jins, nafiyatun lil jins. gẹ́gẹ́ bá sọ pé la ilaha illallah. gẹ́gẹ́ bó sì sọ lédè Lárúbá pé la ahada fi dar, la ahada fi dar. so gbogbo tó bá wà lẹ́yìn rẹ̀ wọ́n máa ń ṣe binawu rẹ̀ alal fath, wọ́n máa ń ṣe binawu rẹ̀ alal fath. ọ wá ní no ó lè sàdísì yẹn kà ní bó ló ṣe ayẹ káka olódò ọwọ́ ara rẹ̀ bó ló yẹ káwọ́ kà. ó ní ìtànàbí sọ ni pé la nabiyyun ba'di. ẹ wò kakúkà. ìtànàbí sọ ni pé la nabiyya, la nafiyatun lil jins. kò sànàbí kan bíi ti wulẹ̀ orí tí ó wà lẹ́yìn mi. òun wá sọ pé níta nàbí sọ ni pé la nabiyyun ba'di. ike anabi láwo òní ọ̀wà lẹ́yìn mi. ẹ bó ṣe yí wọ́sẹ̀lì yẹn padà ìtumọ̀ yí padà. la nabiyya ba'di, kò sànàbí kan tí ó wà lẹ́yìn mi rárá. òun wá kàńkàkùkà pé la nabiyyun ba'di ajẹ́ pé la mubtada nabiyyun khabar. pé anabi la ni ó di lẹ́yìn mi ipò wa ni anabi la ẹ gbọ́rọ̀ pé anabi kò sí tọ́ ẹ rí i pé ọlọ́wọ́ bá ń tú àṣírí wọn. bẹ́ẹ̀ náà ni mirza gulam ahmed qadiyani tó kpọ̀rọ̀kpọ̀rọ̀ rẹ̀ lánàbí ọlọ́run àtòun àtàfà sunna kan wọ́n jọ wá kó sẹ́yìn kó àwọn àfà sunna àwọn onígbàgbàkúgbà láàyè wọ́n jọ wá kó láàyè rẹ̀. ẹni tó bá wà kò yẹn à ń pè ní Thanaullahi at-Tasturi. Thanaullahi at-Tasturi ó lè sa anabi ó lè anabi ló ń sẹ ó lè sa anabi sẹ ó ní kì tó bá yẹ pé anabi bá ní ọjà ṣépè fúnra wa ó ní sẹ wọn sẹ ìpè yẹn pé tó bá ṣe pé òpùrọ́ bá ní ọ àbẹ́mi ni wọ́n bá jókòrọ̀ ẹni tó bá jókòrọ̀ láàrin àwọn méjèèjì ọlọ́wọ́n ọba kó fi àrùn burúkú kó fi pa kọ́mọ pẹ́ kọ́mọ jìnnà kọ́lọ́wọ́n bó fi kakú lókè pẹ́ àrùn burúkú bíi onígbá méjì kọ́lẹ́rà àbí gbé ọ̀rìn dysentery ìní kọ́lọ́wọ́n bó fi pa ọlọ́wọ́n bá sì sẹ̀sà dysentery fún Mirza Ghulam jẹjẹ mọ̀ pé gbẹ lọ́ọ̀yà kù sẹ́yìn káwọn ti ń tẹ̀lé àwọn òní kàtàn débẹ̀ ojú kan làwọn fi máa ríran anabi sì ti sọ fún àwa sallallahu alayhi wa sallam ó ní gbogbo anabi pátá gbà ibi tó bá kú sí ni wọn ò sin sí o anabi tó wá kú sórí ìgbẹ́ níbo ló yẹ kó o sin sí inú ìgbẹ́ ni nínú sálángá wala hawla wala quwwata illa billah nínú àwọn fìtínà
eléyìí tí ó tún wá ṣáájú ìgbéǹde alqiyama òun náà ní wípé ìmọ̀ ò ní símá o ìmọ̀ kò ní símá nítorí pé wàá nù hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ ikú ọlọ́wọ́n bò ní já ìmọ̀ gbà kúrò láàrin wa ní jíjá gbà ṣùgbọ́n ń ṣe ni ọlọ́wọ́n bá máa ká ìmọ̀ kúrò lókè pẹ̀ pẹ̀lú gbígbẹ̀mí àwọn olùmọ̀ títí tí ó fi di pé kò sólùmọ̀ mọ́ àwọn èèyàn mọ̀ wá fún àwọn aláìmọ̀ kan ṣaṣíwájú nínú ẹ̀sìn àwọn tí kọ́kọ́ sọnù tẹ́lẹ̀ náà kí wọ́n á ní tẹ́ni tó sọnù lè bu ẹni tí ò tí ì sọnù ìṣìnà náà ni sọ ẹ́ rí i pé irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ kì í ṣe gbogbo ẹni tó rówó tó fi ra láwàní tó wé ló ní mà sáhùnwalẹ́lẹ́ láwàní ẹlòmíì òṣùká lásán ni o sáhùnwalẹ́lẹ́ tọ́ọ̀bù afẹ́ kórìí rẹ̀ ọ̀pá tó sì máa ru ẹrù tó wúwo kí ló fi sórí òṣùká ni àbí bẹ́ẹ̀ kọ́ ni so láwàní ẹlòmíì òṣùká ni idla ilma inda kò ní mà kankan kalam fọ́ọ̀dì torí ẹ̀ ìmọ̀ ó dínkù torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbàtí ò bá ti sí mà agídí ọ̀ wá pọ̀ agídí náà máa fi dí ìmọ̀tọ́ yẹ kọ́ wà a máa jẹ́ body without engine jáde kí wọ́n bá ti sọ̀rọ̀ lé kó àbọ̀fẹ́ sórí ibu ni orí ibu báwo ṣé bá ń bí léèrè tó bá gbé gbígbóná lọ fẹ́ wà o tó bá jẹ́ tútù ọ wà o ọmọ ta ló ń ga lára o àbá sheikh ẹsẹ̀ dọ́mọ ta bá o ọmọ tó yà fà torí pé ńgbà tí ọba ti máa ń kọ́ kí ni ó fi di nǹkan kan náà ni ọmọ fi di kò sí mà bákan náà nínú àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ òun náà ni kathratu zalzal ilẹ̀ ọmọ mi gan mímì ilẹ̀ ọ̀pọ̀ adúpẹ́ fọlọ́wọn bá wa ọ̀daràn pọ̀ Nàìjíríà àmọ́ àánú Ọlọ́run pọ̀ lórí wa wàláhì tọ́lọ́n bá fẹ́ wo bá ọ̀daràn ṣe pọ̀ ń bì tó kò dájú pé àṣẹkù ṣùgbọ́n lọ́n ṣàánú wa ó bá wa gbórílẹ̀-èdè wa síbi táwọn oní geography tí wọ́n ti ń purọ́ sọ pé kò sí níbi tílẹ̀ tí máa ṣe kínni títí máa mì kọ́ lọ́wọ́ bò pé kó mì àdúgbò ẹ̀kọ́ lọ́wọ́ Ọlọ́run dákun méjì ó mì o torí tó bá mì àkọ́kọ́ àwọn léwọ̀ lágbá àbí alágbá ẹni tí a bá fẹ́ ṣe foundation akọ̀rọ̀ agbẹ́dàjì blọ́ọ̀kù ni láwọn orílẹ̀-èdè bòmí tí wọ́n bá fẹ́ ṣe foundation wọ́n gbẹ́ tó yàrá kan sínú lẹ̀ wàláhì láti ibẹ̀ wọ́n ti wá máa rọ irin àti concrete tó ti máa rọ́ bọ̀ so Ọlọ́run wá ṣàánú tiwa ó ṣàánú wa kò pé kílẹ̀ ọmọ mi so ilẹ̀ ọmọ mi lọ́pọ̀lọpọ̀ ẹ wúrú àwọn Japan ìyẹn lè wà ní àjà kẹẹ̀ẹ́dógún yọkàn rí pé gbogbo kọ́ọ̀pù gbogbo everything kan dànù bọ̀ ni àwọn èèyàn náà ṣubú bọ̀ kí ló ń ṣẹlẹ̀ jàmáà ilẹ̀ ń mì ní bẹ́ẹ̀ ni ní àwọn China Indonesia America Egypt Iran Pakistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí lẹ́yìn ṣe máa ń mì nù Ọlọ́run bó ṣàdánwò fún wa rí Ọlọ́run mẹ́jọ àrí láéláé nínú nǹkan tí ó pọ̀ nù nígbà tí gbẹ̀ndẹ̀ alqiyama bá ń súnmọ́ wa yataqarabu zaman àkókò ó súnmọ́ gan ẹ bá dọ́dún kan tẹ́ bá lálàáfíà ẹ kó ọjọ́ ń bí àná bẹ́ẹ̀ ni ọjọ́ ń bí àná ni torí pé alùbáríkà ó dínkù nínú ọjọ́ ayé dínkù tá alùbáríkà bá dínkù nínú ọjọ́ ayé yóò jẹ́ kọ́jọ́ súnmọ́ra wọn nínú àwọn àmì kéékèèké nù nínú fìtínà tí ó ṣẹlẹ̀ òun náà tún ni pé owó pọ̀ lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ ẹnikẹ́ni tó bá fi lé ní 1,000 naira táwa gan gbọ́njú rí Nàìjíríà yìí olówó gidigidi ni olówó gidigidi ni ṣùgbọ́n lónìí mílíọ̀nù jámọ̀ kankan àbọ̀jámọ̀ kankan ọba yóò tí ì rírí torí tó ọba rí tó máa mú tọrọ kọ́bọ̀ tọrọ sísì níjọ́ kan kọ́ ọwọ́ kan sàlẹ̀ yọ kan sàlẹ̀ agolo ọ̀tánu lónìí kí ni wọ́n ń sọ̀rọ̀ ń parẹ́ trillion wọ́n pe owó mi ẹlòmíì sì ti dákú lọ gbaragada pé láyé táwọn àwọn ọ̀gbọ́rú ẹ̀rí ẹ̀ bá yẹ ti yín nù owó ti pọ̀ bó ṣe wá pọ̀ tó ń ẹ̀rí pé kò sálùbáríkà lára rẹ̀ bó wá pọ̀ nínú àmì tí gbẹ̀ndẹ̀ alùkìyàmà ni pé yọ pọ̀ débi pé àwọn èèyàn ní bùkátà rẹ̀ ìyẹn ni pé yọ pọ̀ tayọ ń táwọn èèyàn ń fẹ́ àwọn èèyàn tí ẹ̀ ní wòsàn kan kò dájú pé gbà náà ti dé
àbó ti dé torí pé ẹ̀yin ní ìsìn téèyàn bá kó 100,000 lọ Ọlọ́run ní òjò ó lè rìn désàlẹ̀ yìí lálàáfíà àwọn kan tún máa wọ pé ọkẹ́ ẹsẹ̀ burú ẹ ó dẹ̀ tún bá bẹ̀ yẹn o ẹ mẹ́jọ lọ 100,000 péré ni mo rò pé wa àsìkò yẹn owó pọ̀ kò sì ní rẹ́ni wò ó subhanallah. bákan náà nínú àwọn fìtínà tí ó ṣẹlẹ̀ ó ní pé yẹn kọjá gbára sàárè ìyẹn ọmọ wa sọ pé ọmọ sí o kí ló dé tí ó jẹ́ pé mi mọ̀ wà nù sàárè yìí subhanallah. ìgbésí ayé oṣù yóò mọ̀ wò pé ó yẹ ká pé mi mo ti wà nù sàárè nísìnyí ṣé ẹnìkan sọ̀rọ̀ ẹ̀ gbogbo orí ìta ń sọ ní ìsẹlómi pé wáì ẹ̀yin ò rí tọ́pìkì mi mú ni ẹ wá sọ̀rọ̀ kú sásọpá fẹ́ kú ni àbí ẹ̀kọ́ ni ìtọ́pọ̀lọpọ̀ ọmọ wínú kátó akọ kọjá gbára sáré kátì ẹ̀ pé mi mọ́ wà nù sáré aláwọn kan wọ́n wà nílẹ̀ Haúsá wọ́n á ní tó kú bá ti kú wọ́n máa lọ yá kíni pákó tí wọ́n máa fi gbó lọ́dọ̀ àwọn Haúsá ẹnìkan wá dámọ̀ràn kẹtọ àwa náà àwọn Yorùbá làwọn àwa náà ó yẹ ká nírú rẹ̀ mọ́sálásí wa téèyàn bá kú ká má ṣẹ̀ṣẹ̀ lọ máa ya mọ́ ẹnìkan nídìí ẹ̀ kí ló dé ọlọ́ àwa kú lẹ́yìn torí tá a bá gbé mọ́sálásí ẹ̀rù ń bà wá kọ́ mẹ́jẹ kó ní ọmọ pè wá lọ́kọ̀ọ̀kan ibi táwọn èèyàn fẹ́ kú dé torí de eléyìí àsìkò tí gbèndé alùkìyàmà bá ń súnmọ́ èèyàn máa wò pé yá laytani makana kí ló ṣe tí ó jẹ́ pé mi mọ̀ wá nù sáré yìí gbogbo àwọn tá a sọ yìí alimami al-Bukhari ló gbé jáde nínú tírà al-Fitan nínú sahihi rẹ̀ nínú àwọn àmì tí ó síwájú gbèndé alùkìyàmà òun náà ni rírí ilẹ̀ ó máa rí ìjọba lérò pẹ̀lú rírí ilẹ̀ òun náà ni kébí ẹ̀ ṣe jókòó mi ní ilẹ̀ ọkàn yanu ni tílẹ̀ bá yanu gbogbo tó wà lókè yóò sì kó mi kìí ṣe pé lẹ́mí o ilẹ̀ ọ̀ lanu yóò sì gbé gbogbo nǹkan mi gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú wọ́n sì fi hàn o lè lọ sórí íńtánẹ́ẹ̀tì kó wo ó ṣẹlẹ̀ láwọn àsìkò tí ó jìnnà sísìn láwọn ìlú òyìnbó kan ó dídí àdúgbò lórí tí o sì bí ẹnìkan dáa tó lè wọnú rẹ̀ pé àwọn èèyàn tó wà ń bẹ̀ já kó wọn jáde kí ni wọn náà mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ so eléyìí rírí mẹ́ta ni ó wá ṣẹlẹ̀ rírí ńláńlá mẹ́ta ni ó ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ alqiyama nínú àwọn àmì tí ó tún síwájú rẹ̀ ó náà ní pé náà kàn jáde láti ilẹ̀ Yemen yóò máa lé àwọn èèyàn lọ síbi tọ́lọ́run ti kó wa jọ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama nínú àmì nù nínú àwọn àmì ó náà ní pé inú àwọn èèyàn ò ní dùn sí pé àwọn ìní ogun a sì rèrè ogun kó inú àwọn èèyàn ò ní dùn sí ma ní ìsìn tá a bá borí ọ̀tá tá a kó dúkìá rẹ̀ ẹ̀rí pé inú wa máa dùn lásìkò tí gbẹ̀ndẹ̀ alqiyama bá súnmọ́ tán inú ò ní dùn sí lẹ́yìn ma. bákan náà qismatul mirat nínú àmì gbẹ̀ndẹ̀ alqiyama súnmọ́ òun náà ní pé téèyàn bá kú wọn ò ní pín ogún rẹ̀ mọ́ àwọn èèyàn pa ní pín sẹ́wọ̀n kéèyàn ti ń ṣẹlẹ̀ wọ́n là ní pín kí ló dé tẹ̀ ní pín nǹkan tí bàbá wa fi sílẹ̀ á wá pín wẹ́lẹ́wẹ́lẹ́ bàbá yín nìkan ló ní gbà yẹn ẹ̀yin ọmọ ló ní nìsín wọ́n làwọn ò ní pín sẹ́lẹ̀yìn nínú àmì gbẹ̀ndẹ̀ alqiyama súnmọ́ ni nínú àwọn àmì òun náà ní dídé al-Masih ad-Dajjal nínú àwọn àmì ńláńlá nù al-Masih ad-Dajjal òun náà ní òpùrọ́ olójú kan al-Masih ìtumọ̀ tiẹ̀ òní aláìlálùbáríkà yíké ni alálùbáríkà gbólóǹkan lédè Lárúbáwá máa ń túmọ̀ sí nǹkan méjì inú rẹ̀ lélẹ́yìn al-Masih ti Dajjal òní aláìlálùbáríkà al-Masih ta Nabi Isa ni kíni alálùbáríkà ad-Dajjal dídé rẹ̀ ìbẹ́nu àmì gbẹ̀gbẹ̀ndẹ̀ alqiyama súnmọ́ ogójì ọjọ́ péré ìní ọ̀wá lò lókè pẹ̀ kò sì síbi tí ò ní dé lókè pẹ̀ yìí àyàfi Madina nìkan ni ò ní rí wọ̀ àti Maka ọlọ́run ní jó rí Madina wọ̀ ọlọ́run ní jó rí Maka wọ̀ Masihi Dajjal ọjọ́ òpùrọ̀ tí ó máa pera rẹ̀ ní ọlọ́run àwọn èèyàn sọ fún pé kí ló fi jọ́ lọ́run
yóò sọ fún sánmà kó rọ̀jò òjò sì rọ̀ yóò sọ fúnlẹ̀ kó mú èso jáde yóò sì mú èso jáde lẹ́ẹ̀kan náà yóò mú yà yóò pa yóò sì tún sọ pé kó dìde yóò tún dìde ẹ dákun tí fìtínà yìí bá bá yín láyé ọ̀nà tẹ́ fi yege dà àfi kọ́ lọ́wọ́ sànù wa torí ẹ̀ lànà fífi ní ká máa sáàdì ọlọ́ọ̀ níbi aburú al-Masih ad-Dajjal sẹ́bẹ̀yìn tí ma pé kẹ́tó sálámà ẹ̀ máa sáàdì ọlọ́ọ̀ níbi nǹkan mẹ́rin allahumma inni a'udhu bika min adabi jahannam wa min adabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-Masih ad-Dajjal tí ì bá ṣe kọ́ ya máa ṣe o kò sànàbì kan látòrí Nuh alayhi salam tóbi dórí anabi Muhammad sallallahu alayhi wa sallam àfi kó jẹ́ pé oníkálukú wọn ṣe kìlọ̀ fáwọn èèyàn wọn nípa fìtínà al-Masih ad-Dajjal olójú kan ni anabi wa sọ fún wa pé inna rabbakum laysa bi'awar dájúdájú olúwa ẹlẹ́dàá tí yín kìí ṣe olójú kan ṣùgbọ́n Masih ad-Dajjal ńkọ́ olójú kan ni arantẹ́ fi dá a mọ̀ nù wọ́n sì kọ́ sí orí rẹ̀ wọ́n kọ́ sórí rẹ̀ pé káfíìr káfíìrọ̀ káfíìr ẹnìkan ò ní lè káàfin múmìnì nìkan ní oríjọ́ ọ̀kà làwọn fi máa dá a mọ̀ pé ní tànàbí wí náà ni àsìkò àti yọ rẹ̀ ní òtítọ́ tó bá yọ fìtínà ní fún gbogbo àgbáńlá yìí al-Masih ad-Dajjal yóò gbọ́ àwọn èèyàn débi pé ẹnìkan jáde sí nínú àwọn èèyàn láti inú al-Madina tànàbí sallallahu alayhi wa sallam yóò pa arákùnrin yìí gbàtó bá pa yóò tún ní kó dìde gbàtó ń ti lò wọ́n gbà kọ́lọ́ ni tọ́rọ ti rí lójú rẹ̀ kí wọ́n kọ síbẹ̀ yóò pa yóò tún jí yóò ní sọ́tún àgbà kọ́lọ́ ni mí báyìí yóò ní ìsìnmọ̀ ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé wọ́n kọ́ lọ lọ́hùn òpùrọ́ ni ọ́ yóò wá gbìyànjú láti pa ní ìsìn kò ní rí pamọ́ báyìí ẹni tí ó pa al-Masih ad-Dajjal nígbà tó bá dé yìí ọ̀nà la nabi wa Isa alayhi salam anabi Isa ni ó pa ad-Dajjal anabi Isa ni ó pa ad-Dajjal àwọn àdìtì tó sì fẹsẹ̀ rinlẹ̀ tọ́pọ̀ rẹ̀ gẹ́dẹ́ ó wà lórí eléyìí tí ò ṣe takò ǹgbà tí wàá sọ pé anabi Isa ò ní padà dé má tó ọmọ nǹkan kan nípa òfin Ọlọ́run tó sì yẹ kó gbé ẹnu ẹ lọ́kọ́ ọmọ ìyanu àfi lọ́dọ̀ ẹni tí ọ̀bọ yẹ eyín rẹ wò tí eyín bá ń dùn ọ́ tó ń sọ̀sọ̀kúsọ tó ń wíwèé kúwèé ńgbà tó ráwọn aláìmọ̀kan tó ń parọ́ fún adúrò àwọn hadith tó wá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ń sọ nípa eléyìí ẹni tí ọ̀mọ́ ń tán pè ládìs tẹ́ bá bi léèrè pé kó ṣe tàrífù hadith lásán yóò fìdí rẹ́mi àwọn ni hadith náà kójọ yẹn gbogbo ẹ kí ni wọ́n mọ̀ tí ń já hadith olódo ọmọ tó yẹ kó wọlé kí ó tó wá sọ̀rọ̀ rẹ̀ dàfà sẹ́yìn mọ̀ pé gbàgbàkúgbà púpọ̀ lẹ́kọ̀ọ́ ń bí oníkálukú náà ń Sheikhul Islam irọ́ lásán àmọ́ wá wíwèé kú ẹ máa sọ̀sọ̀kúsọ nítorí wọn bá ní bẹ ẹni òsì torí pé ẹ̀yin lajú olùkọ́ tún ti rí nígbà tí wọ́n bá sọ pé nítorí wọn bẹ òsì olùkọ́ ni ẹ̀ gbà tí wọ́n bá sọ pé nítorí Ànábì sallallahu alayhi wa sallam tó sọ pé ń bọ̀ òní kò ní dé bóòlù olùkọ́ tún ti rí ó sì oko lù wọ́n bá jẹ́ pé gbòòrò náà ló lù tó fi aláìgbọ́n ajẹ́pọ̀ olùgbòòrò Ànábì Ìsá ń bọ̀ Ànábì ròyìn fún wa dórí ibo ni ó ti sọ ibo ni ó sọ sí báwo ni ó sì máa bọ̀ láti sẹ́mà báwo ni ó sì fi ọwọ́ lé orí ìyẹ́ màláìkà méjì tí ó sì fi sọ̀kalẹ̀ síbi manara mọ́sálásí ní Dimashq tí ó sì sọ̀kalẹ̀ tí ó wà bá mùsùlùmí kí wọ́n fẹ́ ṣe sọ̀lẹ́ al-Mahdiyyul Muntadhar onóòtìdé Mahdi tí alùsùn náà ní kí Mahdi Shia onóòtìdé ńgbà náà wọ́n fẹ́ ṣe sọ̀lá wọn ti rán Ànábì Ìsá wọn ní kó bọ́ síwájú kó ṣe sọ̀lá tó àwọn wọn ní láyé àgbọ̀dọ̀ síwájú ṣe sọ̀láàtì níwájú ẹ̀yàn ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àfi ká tò sẹ́yìn yín sáà àlálà Ànábì ń ròyìn fún wa yìí ní àbóòtọ́ abẹ́ ẹ̀gbọ́n tí Ibn Mas'ud sọ ni ó lá Ànábì sallallahu alayhi wa sallam fún mi nírò wa huwa as-sadiq al-masduq olólódodo tá a gbọ́rọ̀ rẹ̀ sódodo Ànábì sọ́ọ̀dẹ̀
oní ọ̀pá ad-Dajjal oní ọ̀pá ad-Dajjal tọ́ lẹ́yìn rẹ̀ Ya'juj àti Ma'juj àwọn tún jáde Ya'juj àti Ma'juj iná àwọn anabi Adam làwọn náà wà o àwọn kúmá òbílẹ̀jẹ́ làwọn jẹ́ nǹkan bíbàjẹ́ ni gbogbo ẹni tí wọ́n bá rí wájú wọn tó bá ṣe jẹ jíjẹ ni ètí ò bá ṣe jẹ bíbàjẹ́ ni omi wọn mú tán wọ́n lè mú omi òkun gbẹ anything tí wọ́n bá wájú wọn bíbàjẹ́ ni anabi Isa yóò tún ta gírí pé wọ́n bá wọn jà Ọlọ́run sọ pé agbára rẹ̀ ò lè ká wọn so Ọlọ́run bá ní wọn wá pa wọn run yóò pa Yájújà àti Májújà yóò pa wọn run tó bá wá pa wọn run òórùn wọn wá kún kéèpẹ̀ Ọlọ́run sì sọ fún anabi Isa pé wọ àtàwọn èèyàn míì tẹ́ lọ sá síbi òkè At-Tur ní Sinai ibẹ̀ lọ́lọ́run nìkan sá pamọ́ sí nígbà tó lọ́wọ́ bá ń pa Yájújà àti Májújà run tọ́lọ́n bá wá pa wọ́n run òórùn wọn wá kún kéèpẹ̀ Ọlọ́run wá ran àwọn ẹyẹ yóò wá gbókùn wọn lọ síbi tó wù Ọlọ́run ilẹ̀ ọba tún máa padà Ọlọ́run wá rọ òjò ńlá òjò yẹn lọ́lọ́run fi fọ gbogbo lẹ̀ ma tọ́ eléyìí ń bẹ nínú àwọn àmì tí ó síwájú ìgbéǹde al-qiyama nínú àwọn àmì onáà ní tulu'u shams min maghribiha òòrùn ọyọ láti ibi títí máa wọ̀ gbogbo aláàmà yìí pé òòrùn ní ìsìn tí ó bá yọ ó máa ń yọ láti east ni tó bá dijọ́ gbẹ̀ndé alkiyama àti west ńlọrọrùn ó ti yọ o àti west ńlọrọrùn ó ti yọ níjọ́ tí òòrùn bá fi lè yọ níbi títí máa wọ̀ ọjọ́ yìí ìmánì ẹni tí ò ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ́lẹ̀ kò lè ṣe láǹfààní o tó bá pé jọyún lèèyàn gbàgbọ́ pé mo á gbọ́ lọ́wọ́ gbọ́ báyìí kò lè wúlò mà ìyẹn ni kókó tó dijọ́ gbẹ̀ndé alkiyama lèèyàn máa ṣe ìmánì ẹni tó bá mú àgbàdo tiẹ̀ lọ́wọ́ dijọ́ gbẹ̀ndé alkiyama pé ní gbangba alkiyama lòun ó ti gbìn tòun ṣé yóò wù kò ní wù ẹni tí ò túbá tó ló dijọ́ gbẹ̀ndé alkiyama kó wọn tó túbá ṣé yóò wúlò kò ní wúlò tẹ̀dúkọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ pé ilẹ̀kùn túbá Ọlọ́run ọba ò ní tì títí di ọjọ́ tó ràn ọ́ yọ láti ibi títí máa wọ̀ kọ́lọ́run ọba ṣàánú wa ìjọ́ gbẹ̀ndé alkiyama tó rùn bá yọ yìí àkọ́kọ́ lójoojúmọ́ ó wà nínú hadith lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé kóòrùn tó yọ lójoojúmọ́ yóò lọ forí balẹ̀ lábẹ́ àga Ọlọ́run ọba wa yóò mọ̀ wá sọ fọ́lọ́run pé wọ́n Ọlọ́run ṣé kí n yọ àbí kí n má yọ lónìí Ọlọ́run ọba tó bá sọ fún pé kó yọ yóò máa bi Ọlọ́run ọba léèrè ìwọ Ọlọ́run ṣé ibi tí mo máa gbà yọ ni kí n ti yọ àbí ibi tí mo máa gbà wọ̀ Ọlọ́run ọba níbi tó máa gbà yọ náà ni kò ti yọ títí yóò fi dijọ́ gbẹ̀ndà kìyàmá tọ́lọ́run wa sọ pé ibi tó máa gbà wọ̀ ni kò ti yọ lónìí subhanallah oníjọ́ ìjọ́ gbẹ̀ndà kìyàmá nínú àwọn àmì ńlá òun náà ni jíjáde ẹranko tí ó jáde tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ páwọn èèyàn gba àwọn àpẹẹrẹ Ọlọ́run ọba gbọ́ ẹranko yìí ó jáde yó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé wọn ò ní ìgbàgbọ́ sí àwọn ààyè Ọlọ́run ọba wa èwo ní ọ̀kọ́ jáde sí òòrùn ní ọ̀kọ́ yọ níbùwọ̀ rẹ̀ ni àbẹ́ ẹranko ní ọ̀kọ́ jáde àwọn olùmọ̀ ìyapa wà láàrin wọn ṣùgbọ́n ètò wà lákọọ́lẹ̀ ni pé tọ́kànnù méjèèjì bá ti dé èkejì náà tẹ̀lé ni tó bá pé òòrùn lọ́kọ́ yọ níbi tó ti wọ̀ ẹranko jáde tó bá pé ẹranko lọ́kọ́ jáde òòrùn yọ yọ gbabi tí ó ti máa ń wọ̀ eléyìí jẹ́ ọjọ́ gbẹ̀ndà kìíyàn ọjọ́ tó ṣe kó tó bá pé ọjọ́ náà lọ dá ìmánì tiẹ̀ dúró dà kò ní wúlò tó bá pé ọjọ́ náà lọ fẹ́ túbá kò ní wúlò bẹ́ẹ̀ náà ni oníkálukú wa náà tó bá péjọ pé ndàlùkìyàmẹ lẹ ń dúró de kẹfì túbá kọ sáyé rẹ torí pé tó o bá rí rere ṣe láyé nìsí kí ló ṣe ń jọ pé ndàlùkìyàmẹ bí ẹnìkan tó ní à gbàtọ́ péjọ pé ndàlùkìyàmẹ yóò gùn gan màá tíráì láti jẹ́ pé kẹ́ bá mi fi àgé sínú sàárè mi kẹ́ pọ́n mi sí so nígbà tọ́jọ́ yẹn bá dé màá sálù àlà kó tó di kí wọ́n ṣèṣì rò lórí tèmi gbogbo sọ láti tí ń ṣe láyé sá màá wà bẹ́ẹ̀ sí i ọ̀ ń tara rẹ jẹ kò sáyè máa bẹ́ẹ̀ náà ni ẹni tó ní mi ní túbá ńgbà tó bá kú dẹ̀dẹ̀ tí màá kú màá túbá inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yugharghir bẹ́ẹ̀ ló wà nù Sahih Muslim
Ọlọ́run bá máa gba túbá yín lópin ìgbà tẹ́mi ọ̀bá ti dé gògóńgò yín. Tẹ́mi bá ti dé gògóńgò túbá kọ̀ tawba ni kò wúlò mà ó ti bọ́. Torí ẹ̀ ẹni tó gbádùn ló máa ń túbá o, ẹni tẹ́mi ń bẹ lára rẹ̀ ló máa ń kábàámọ̀ o. Tí kú bá ti dé ní ìsìn alùkìyàmà kékeré ti bẹ̀rẹ̀ síwájú alùkìyàmà ńlá. Dandan ni ká gbàgbọ́ páàkù, dandan ó ní ká gbàgbọ́ yìí pé áàpù sẹ́rí oògùn mọ́kù gan àmì kó ọmọ pé ó kù ni. Kò wá sẹ́nìkan tí wọ́n ríru rẹ̀ ṣe fún tọ́jẹ́, kò sẹ́nìkan tí wọ́n rí oògùn mọ́kù ṣe fún tóògùn jẹ́. A rí i pé kò sí tàbí ṣùgbọ́n ikpe yẹn ó kú náà ni. Ọ̀nbẹ nínú wa ẹni tó lọ́wọ́ bá kọ àkọọ́lẹ̀ pé ẹ̀mí rẹ̀ yóò gùn jọjọ fún, bẹ́ẹ̀ mi bá gùn títí wàá kúnjọ́ kan náà ni. Ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe pé iye ọjọ́ tó lọ́wọ́ bá kọ fún ó kúrú jọjọ wàá kú náà ni. Ọ̀ràn yẹn ni ká gbàgbọ́ yìí pé innal mawta hatmiyyun lazim. Ikú tẹ́ rí yẹn dandan ni o, kò síbú yẹn sí, ìyẹn ó kú náà ni. Gbogbo ń tó bá jábẹ̀ mí nílé ayé yìí, bóyá lẹ̀ ní ń gbé àbí sámà lọ́wà, ènìyàn ni tàbí àlùjọ̀nù tàbí màláíkà tàbí ẹranko tàbí kòkòrò tàbí ẹyẹ